lórúkọ Ọlọ́run alààyè là ń kí wa káàbọ̀ sí ètò yín ètò wa ẹ̀kọ́ bíbélì ní ọ̀sẹ̀ yìí. Òní ọjọ́ ìsinmi kejìlá lẹ́yìn mẹ́ta lọ́kan. Àkòrí tí a ti ń gbéyẹ̀wò láti bẹ̀rẹ̀ ọdún yìí ni májẹ̀mú pẹ̀lú Ọlọ́run alààyè. Ẹ̀ka àkòrí wa tí òní ni ìgbéyàwó àti májẹ̀mú pẹ̀lú Ọlọ́run alààyè. À ń wo ìgbéyàwó ní ìwòye ti ayé, ohun tí ayé rí ìgbéyàwó sí. A ní ibi kíkà wa bíi Genesis orí ìkẹrìnlélógún ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ ogún àti Genesis orí kẹrìnlélógún ẹsẹ̀ àádọ́ta sí ẹsẹ̀ ìkẹtàdínníàádọ́rin. Bẹ́ẹ̀ náà ni a ní èròǹgbà wa, a sì ní àwọn àlejò wa pàtàkì lónìí tí a ó jọjọ máa wo ọ̀rọ̀ Ọlọ́run yìí papọ̀. Ní apá àlàáfíà mi níbí, mo ní kan nínú àwọn bàbá wa, wọn yóò dárúkọ yín fún àwọn tó wù wá nílé àti ìjọ tí ẹ ti wá. Ẹ ṣé. Orúkọ mi ni àlùfáà Johnson Olúwàgbémiga Ọ̀dẹ́bọ̀jú láti ìjọ Michael Mímọ́ Ẹ̀rẹ́kọ̀ṣẹ́. Ẹ ṣé bàbá. Ní apá ọ̀tún mi bí mo ní kan nínú àwọn bàbá wa náà láti Yewa South Ajikiri níbi tí bàbá wa Ọ̀dẹ́bọ̀jú ti wá. Ẹ jẹ́ dárúkọ yín fún àwọn tó wù wá nílé. Orúkọ mi ni Evangelist Olúwaṣẹ́gun Ojúndé láti ìjọ Christ Anglican Church Òkè Ọ̀dàn. Ẹ ṣé ẹ̀yin bàbá wa. Èròǹgbà wa lónìí, ẹ̀yin tó ń wò wá nílé ni láti kọ́ni nípa oríṣiríṣi àṣà ìgbéyàwó ní àwùjọ òde òní àti láti kọ́ni nípa bí Kìrìsìtẹ́nì yóò fi àpẹẹrẹ ìgbéyàwó ọkọ kan àti aya kan lélẹ̀. Ní ìfáàrà wa òní, ibi kíkà wa là á kọ́kọ́ wò kí a tó wo ìfáàrà wa. Bàbá wa Ojúndé, ẹ bá wo Genesis orí kẹrìnlélógún yẹn ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ ogún, kí ló sọ? Ábúráhámù sì gbọ́, ó sì pọ̀ lé ọjọ́, Olúwa sì ti bùsí fún Ábúráhámù lé ohun gbogbo. Ábúráhámù sì wí fún ìránṣẹ́ rẹ̀ àgbà ilé rẹ̀ tí ó ṣe olórí ohun gbogbo tí ó ní pé, èmi bẹ̀ ọ́, fi ọwọ́ rẹ sí abẹ́ itan mi, èmi ó sì mú ọ fi Olúwa búra, Ọlọ́run ọ̀run àti Ọlọ́run ayé, pé ìwọ kì yóò fẹ́ aya fún ọmọ mi nínú àwọn ọmọbìnrin ará Kénáánì láàrin àwọn ẹni tí mò ń gbé, ṣùgbọ́n ìwọ ó lọ sí ilẹ̀ mi àti sí ọ̀dọ̀ àwọn ará mi, kí ìwọ kí ó sì fẹ́ aya fún Ísákì ọmọ mi. Ìránṣẹ́ náà sì wí fún un pé, bóyá obìnrin náà kì yóò fẹ́ bá mi wá sí ilẹ̀ yìí, mo ha lè mú ọmọ mi padà lọ sí ilẹ̀ tí ìwọ gbé ti wá. Ábúráhámù sì wí fún un pé, kíyèsára, ìwọ kí ó má tún mú ọmọ mi padà lọ síbẹ̀. Olúwa Ọlọ́run ọ̀run tí ó mú mi láti ilé bàbá mi wá àti láti ilẹ̀ tí a bí mi, ẹni tí ó sọ fún mi tí ó sì búra fún mi wípé, irú ọmọ rẹ ni èmi ò fi ilẹ̀ yìí fún, òun ni yóò rán áńgẹ́lì rẹ̀ ṣáájú rẹ, ìwọ sì fẹ́ aya láti ibẹ̀ fún ọmọ mi. Bí obìnrin náà kò bá sì fẹ́ tẹ̀lé ọ, ǹjẹ́ nígbà náà ni ọrùn rẹ yóò mọ́ kúrò ní ìbúra mi yìí. Ọ̀kan ni kí ìwọ kí ó má tún mú ọmọ mi padà lọ síbẹ̀. Ìránṣẹ́ náà sì fi ọwọ́ rẹ̀ sí abẹ́ itan Ábúráhámù olúwa rẹ̀, ó sì búra fún un. Ẹ ṣé bàbá wa. Ìfáàrà wa bí ìwé atúmọ̀èdè wẹ́bsáìtì sọ, ìgbéyàwó jẹ́ ìdàpọ̀ ọkùnrin àti obìnrin gẹ́gẹ́ bí ọkọ àti aya. Ní ojú ìwòye ti àgbáyé, oríṣiríṣi ìgbéyàwó ni ó wà. Ìgbéyàwó ọkọ kan, aya kan, ó jẹ́ ìgbéyàwó láàrin ọkùnrin kan àti obìnrin kan ní àkókò kan. Ìgbéyàwó ọkọ tàbí aya kan tàbí ọkọ kan, aya púpọ̀, èyí jẹ́ oríṣiríṣi ìgbéyàwó níbi tí ọkùnrin ti lè ní ju ìyàwó kan tàbí kí obìnrin ní ju
ọkọ kan lọ ní irú àwọn ìgbéyàwó bẹ́ẹ̀. A ní ìgbéyàwó tó wà lórí àdéhùn tí à ń rí ní ayé òde òní. Èyí ni oríṣiríṣi ìgbéyàwó tí a rí tó jẹ́ pé àdéhùn máa wà lórí rẹ̀ fún ìgbà kan tí wọn yóò sì túká lẹ́yìn àkókò kan lórí àdéhùn tí wọ́n jọ ní. Yàtọ̀ sí àwọn wọ̀nyí, àwọn oríṣi ìgbéyàwó kan tún wà tí ó lòdì sí ìtumọ̀ tàbí ìlànà ìgbéyàwó láàárín àwọn ènìyàn. Lára wọn ni bíbá ẹranko dàpọ̀ tàbí ṣíṣe ìgbéyàwó pẹ̀lú ẹranko, àbí èyí tún ni kí ènìyàn máa bá ẹranko lò pọ̀, ìgbéyàwó láàárín obìnrin àti obìnrin, ìgbéyàwó ọkùnrin àti ọkùnrin, ìbálòpọ̀ láàárín ìbátan tí ó súnmọ́ ara ẹni tímọ́tímọ́ tí wọ́n kò sì lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti fẹ́ ara wọn. Báwo ni onírúurú ìdàpọ̀ wọ̀nyí ṣe ní ipa títọ́ tàbí àìtọ́ lórí àwùjọ àti ìjọ Ọlọ́run? Òun ló sún wa dé ibi tí a wà ní àwùjọ àti ìjọ Ọlọ́run lónìí. Gẹ́gẹ́ bí tí a kà yẹn, a rí bí Ábúráhámù ṣe ń ṣètò ìgbéyàwó fún ọmọ rẹ̀ Ísákì, tí ó sì rán Élísáárì lórí ẹrú rẹ̀ láti ṣe iṣẹ́ wọ̀nyí fún un. Bẹ́ẹ̀ náà ni tí a bá kà sísàlẹ̀, a ó rí bí wọ́n ṣe ṣe ìdáná lórí Rèbékà bí Rèbékà ti ṣe tán láti tẹ̀lé Élísáárì, ìyẹn ọmọ ọ̀dọ̀ Ábúráhámù. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ìbéèrè wa fún ìjíròrò lónìí ó ń tọ́ka wa sí àwọn nǹkan tó ṣe pàtàkì bíi wípé wọ́n ní túmọ̀ ìgbéyàwó ní ọ̀nà tí ó ṣe ìtẹ́wọ́gbà jù káàkiri àgbáyé. Bàbá wa Reverend Ọdẹ́bọ̀jù, mo fẹ́ kí ẹ bá wa wò. A ní Genesis orí kejì ẹsẹ̀ kejìlélógún sí ẹsẹ̀ kẹrìnléníogún bẹ̀yẹn, ṣùgbọ́n kí ni Bíbélì sọ? Gẹ́gẹ́ bí ìtumọ̀ tí ìwé Genesis orí kejì ẹsẹ̀ kejìlélógún sí kẹrìnléníogún ṣe sọ fún wa, a ó rí wípé Ọlọ́run ni ó pa láṣẹ wípé ọkùnrin á fi nígbà tó bá dàgbà á fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀, yóò fara mọ́ aya rẹ̀, àwọn méjèèjì wọ́n á di ọ̀kan. Eléyìí ni ètò Ọlọ́run fún ìgbékalẹ̀ ìgbéyàwó káàkiri gbogbo àgbáyé tí kò dẹ̀ sí òfin kan tí ó lòdì sí èyí ni ìgbéyàwó ọkọ kan aya kan. Ẹ ṣé bàbá. Ní gbogbo àgbáyé kò síbi tí wọ́n ti lòdì sí pé kí ọkùnrin kó jẹ́ ọkọ kan tàbí aya kan. Wọ́n ní mẹ́nuba àwọn ìṣe àwùjọ àgbáyé fún ìgbéyàwó àti ohun tí ó já sí tàbí ipa tí wọ́n ní lórí àwùjọ àti ìjọ Ọlọ́run. Bàbá wa Ojúǹde, kí lẹ lè rí sọ sí ìbéèrè tí wọ́n bi wá yìí? Àwọn ohun tí a lè mẹ́nubà tí ó jẹ́ ìṣe àwùjọ àgbáyé fún ìgbéyàwó àti ohun tí ó já sí ni wípé tí a bá wo Genesis orí 21 ẹsẹ̀ 9 sí 14 yẹn, ó sọ ohun tí Ábúráhámù ṣe láti ní ọmọ Hágáì gẹ́gẹ́ bí ìyàwó, ṣùgbọ́n lábẹ́ inú ilé ẹni tó jẹ́ Sárà òun ló jẹ́ ìyàwó tó tọ́ nínú ilé yẹn, kò kí ń ṣe Hágáì ni ó jẹ́ ẹni tí ó ní ẹ̀tọ́. Ṣùgbọ́n nígbà tó yá, Ọlọ́run wá gbè sí ẹ̀yìn Sáráì láti jẹ́ kó mọ̀ wípé òun ni ó jẹ́ olórí nínú ilé yẹn. Ṣùgbọ́n tá a bá ń sọ nípa ipa tí ó kó, eléyìí fa ẹlẹ́yàmẹ̀yà láàrin inú ilé láàrin Hágáì àti Sárà. Èyí jẹ́ ohun tí mo lè sọ níbẹ̀. Ẹ ṣé bàbá. Ìyẹn ni wípé lábẹ́ òfin ní ayé ìgbà yẹn, àyè àti ẹ̀tọ́ wà fún ènìyàn láti ní ọmọ láti ara ẹrú rẹ̀. Tí ìyàwó rẹ̀ bá sọ wípé òkè òun fẹ́ kí ó ní ọmọ láti ara ẹrú, ṣùgbọ́n a rí pé nígbà tó tó àkókò, Hágáì rẹ̀ bí ẹni pàtàkì, ó dẹ̀ ń bá obìnrin dùn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí òfin àti ìlànà tó wà ní ayé ìgbà yẹn, kò fààyè gba ẹrú láti máa bá ìyàwó olúwa rẹ̀ tàbí olúwa rẹ̀ dùn ilé. Nítorí náà ni Sárà sọ pé kó lé obìnrin náà jáde, tí Ọlọ́run sì sọ fún Ábúráhámù náà pé kó lé obìnrin náà jáde. Ìyẹn ni ìṣe ayé ìgbà. Tá bá dẹ̀ wo ìṣe ayé ìgbà yẹn, òun ló fa wàhálà ìdààmú tó fi jẹ́ pé ìran ọmọ ẹrúbìnrin yẹn àti ìran ọmọ Sárà wọn ò kì í gba tara wọn tàbí kí wọ́n wà ní àlàáfíà papọ̀. Bẹ́ẹ̀ náà la ṣe rí ní
ayé òde òní pé bóyá nítorí nǹkan kan tàbí òkejì tó ti wáyé láàrin ìlú kan tàbí orílẹ̀-èdè kan síra wọn ló ń fà á tó jẹ́ pé ìgbéyàwó tàbí àṣà ìgbéyàwó kì í lè fẹsẹ̀ múlẹ̀ láàrin irú ìdílé tàbí irú ẹ̀yà bẹ́ẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tí a dẹ̀ rí wàhálà àti ipa tí eléyìí ń kó ní àwùjọ, nígbà tí ènìyàn bá jẹ́ ọmọ Ọlọ́run, tí ọkọ jẹ́ ọmọ Ọlọ́run, tí ìyàwó jẹ́ ọmọ Ọlọ́run, a rí pé ní abẹ́ umbrella yìí ni obìnrin àti ọkùnrin lè darapọ̀ tí wọn yóò sì ní ìgbéyàwó tí wọn ò ní wàhálà àti ìdààmú. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Bàbá wa Ọ̀dọ́bẹ̀gàn ṣàgbékalẹ̀ oríṣiríṣi ìgbéyàwó tí kò bójúmu ní ayé òde òní kí ó sì ṣàlàyé ipa tí kò dára tí wọ́n ní lórí àwùjọ àti ìjọ Ọlọ́run. Ẹ ṣé. Tá bá wo àwọn oríṣiríṣi ìgbéyàwó èyí tí ó wà ní ayé òde òní, ó bẹ̀rẹ̀ láti ọkùnrin a máa ní ìdàpọ̀ pẹ̀lú ọkùnrin, obìnrin a máa ní ìdàpọ̀ pẹ̀lú obìnrin. Tá bá tún wò ó, a ó tún rí wípé nínú ayé òde òní káàkiri gbogbo àgbáyé, à ń rí wípé ọkùnrin tàbí obìnrin wọ́n ní ìdàpọ̀ pẹ̀lú ẹranko, wọ́n ń ṣe ìgbéyàwó pẹ̀lú ẹranko tí wọ́n dẹ̀ ní ìdàpọ̀ káàkiri gbogbo àgbáyé. Bákan náà la máa tún rí nínú ìwé Léfítíkù orí 20 láti ẹsẹ̀ 21 sí ìsàlẹ̀. Ọlọ́run gangan pa á láṣẹ, ó dẹ̀ kì í nílọ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé wọn ò gbọdọ̀ dánrú nǹkan bẹ́ẹ̀ wò, débi wípé ọkùnrin kò gbọdọ̀ mú ọmọ bíbí inú rẹ̀ láti bá ní ìdàpọ̀. Tàbádẹ̀ wọnú ayé lónìí, a rí pé irú àwọn nǹkan bẹ́ẹ̀ ó ń ṣẹlẹ̀. Irú eléyìí ó ti wá nípa ní àwùjọ wa débi wípé ó ti dé inú ìjọ Ọlọ́run tí kò dẹ̀ bá òfin Ọlọ́run mu. Ó mú kí rúdurùdu àti ìdàrúdàpọ̀ kó máa ṣẹlẹ̀ láwùjọ àti nínú ìjọ Ọlọ́run lónìí. Ẹ ṣé. Ìbéèrè tí ó kádìí rẹ̀ bàbá Ojúǹde, wọ́n ní báwo ni àwọn Kìrìsìtẹ́nì ṣe lè ṣàfihàn ìgbéyàwó àti ìṣe wọn nípa ìgbéyàwó ọkọ kan aya kan nínú ayé tí ìwà ìdíbàjẹ́ ti gògò yìí. Ẹ ṣé olóòtú. Ohun tí ó ṣẹlẹ̀ ni wípé tí a bá wo ibi tí wọ́n tọ́ka wa sí ní Kọ́ríńtì kínní orí 6 ẹsẹ̀ 18 àti Kọ́ríńtì 6 orí 6 sí ẹsẹ̀ 12 yẹn àti Tẹsalóníkà, a rí wípé ó sọ fún wa wípé kí a sá fún àgbèrè ṣíṣe, kí a sì ní láti kó ara wa ní ìjánu. Ìyẹn ló borí gbogbo nǹkan yẹn, láti sá fún àgbèrè àti láti kó ara wa ní ìjánu. Ẹ ṣé. Ìwọ ọmọ Ọlọ́run tó ń wò mí lónìí, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tó fẹ́ fi àfihàn àti àpẹẹrẹ lélẹ̀ fún àgbáyé, wọ́n ní kó sá fún àgbèrè kó sì kóra rẹ ní ìjánu. Nígbà náà ló lè jẹ́ àpẹẹrẹ rere fún àwọn tó ń wò ọ́ ní àwùjọ, fún àwọn tó ń wò ọ́ nínú ilé, fún àwọn tó ń wò ọ́ nínú ìlú. Àlàáfíà Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Ìtumọ̀ tí ìwé atúmọ̀ fún ìgbéyàwó wà ní ìbámu pẹ̀lú àgbékalẹ̀ Bíbélì nípa ìgbéyàwó gẹ́gẹ́ bí ìdásílẹ̀ Ọlọ́run, ọkọ kan sí aya kan. Ohunkóhun tí ó bá yàtọ̀ sí èyí wáyé láti tẹ́ ìfẹ́kúfẹ̀ẹ́ ọkàn ènìyàn lọ́rùn. Kìrìsìtẹ́nì kíyèsára. Wàhálà tí ó ń ṣẹlẹ̀ nínú ìgbéyàwó káàkiri àgbáyé jẹ́ àyọrísí ìwà ìdíbàjẹ́ tí ó kárí ayé. Àkọ́sórí wa ní ọ̀sẹ̀ yìí ni ìwé Mátíù orí 19 ẹsẹ̀ 5. Bàbá wa Ojúǹde, bàbá wa Ọ̀dẹ́gbẹ̀dù, a dúpẹ́ lọ́wọ́ yín pé a pè yín ẹ sì wá ní àkókò yìí. Oore ọ̀fẹ́ Ọlọ́run a máa tó fún wa. Ẹ jẹ́ àjọjọ́ ka ti àkọ́sórí wa fún ọ̀sẹ̀ yìí. Mátíù orí 19 ẹsẹ̀ 5. Nítorí èyí ni ọkùnrin yóò ṣe fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀, yóò fara mọ́ aya rẹ̀, àwọn méjèèjì á sì di ara kan. Ẹ ṣé o, èmi ni ọ̀rẹ́ yín Ọpẹ́olúwa Ògúnlẹ̀yẹ.